ẹ̀yin Olúwa, Olúwa ṣeun. ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè. Mo kí wa gẹ́gẹ́ bí àkókò rere yìí, èyí tí gbogbo wa mọ̀ sí Lenten period. Mo sì gbà aládùúrà pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run alágbára yóò wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run alágbára yóò sì dúró tì wá. Ẹ jẹ́ kí a gba àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín, a yìn yín lógo, a gbé yín ga, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa, ẹ̀yin ni asà, àpáta àti ìrànlọ́wọ́ wa. Ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ gbà yín wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ láàrin ìṣẹ́jú mélòó kan. Ẹ̀mí mímọ́ rìn láàrin wa. Ẹ̀mí mímọ́ ẹ bá wa sọ̀rọ̀. Gbogbo etí tí yóò gbọ́ wa ní gbogbo afẹ́fẹ́ àti ní gbogbo àyíká, jẹ́ kí ọ̀rọ̀ náà Olúwa ẹ jẹ́ kó yé wa. A dúpẹ́ lọ́wọ́ yín, Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ̀yin Olúwa. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ní àkókò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa fún oore ọ̀fẹ́ èyí tí wọ́n fi fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń wò wá lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àti gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yè wá ká ní ọwọ́lọ́wọ́ báyìí. Yóò dára fún wa. Kí ni àkọlé ìwàásù mi ní àkókò yìí? Àkọlé ìwàásù sọ wípé pẹpẹ ààyè, pẹpẹ ààyè, living altar, pẹpẹ ààyè. Kí ni pẹpẹ? Kí ni ààyè? Gbogbo apáta la mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ pẹpẹ, oríṣiríṣi ni pẹpẹ. Ìyẹn ni pé ó lè jẹ́ bí ìrúbọ, ó lè jẹ́ ibi tí a ti ń pàdé láti béèrè fún nǹkan kan sí èkejì, ó lè jẹ́ ibi tí ìyanu tó ti ń jáde, ó lè jẹ́ ibi tí ènìyàn tó ti ń sọ̀rọ̀ jáde. Ni mo ṣe sọ lẹ́ẹ̀kan pé oríṣiríṣi pẹpẹ ló wà. A ní pẹpẹ Ọlọ́run, a ní pẹpẹ àgọ́ ara wa, a ní pẹpẹ oríṣiríṣi lọ́tùn lósì. Kí ni ààyè? Ìyẹn ni wípé tó bá ń sọ pé nǹkan ààyè, ohun tí ó ṣì ń mí, tí ò tí ì kú, ohun tó jẹ́ wípé ó wà láàyè, ó ń mí, ó sì ń ṣe déédéé gẹ́gẹ́ bí alààyè ènìyàn. Ohun tí wọ́n ń pè ní ààyè nìyẹn. Nítorí náà tá a bá ń sọ̀rọ̀ nípa pẹpẹ ààyè, a ó rí nínú ìwé wa Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 16, 1 Corinthians chapter 3 verse 16. Ẹ jẹ́ kí wọ́n kà fún wa. Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe. Tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe. Àti pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. Ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ẹ̀yin Olúwa. Lénìí ibi tá ń lọ rèé, òun ni tẹ́ḿpìlì tí ó wà lágọ̀ọ́ ara wa. A ó rí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa pẹpẹ ààyè, nínú pẹpẹ ààyè òun la ti mú àwa gangan fún ara wa tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Nítorí pé bí àwa náà ṣe dúró yìí, pẹpẹ ààyè ni wá. Ìyẹn ni pẹpẹ tó ń mí, pẹpẹ tó ní èémí nínú, tí ò ń ṣe òkú. Ní Bíbélì ṣe sọ pé ká rántí pé àwa fún ara wa tẹ́ḿpìlì Ọlọ́run ni àwa ń ṣe. Ìdí tí máa fi sọ fún gbogbo wa náà, ẹlòmíì á ní tóun bá ti dé chọ́ọ̀chì pẹpẹ, òun ò tí ì lè gbàdúrà. Ẹlòmíì gbàgbọ́ pé tí bá ti fọwọ́ kan pẹpẹ church, mi ò sọ pé kò dáa. Bíbélì sọ pé ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ nǹkan kan dájú, láì rí pẹpẹ ìjọ, láì rí pẹpẹ church tó ń lọ, ó lè gbàdúrà sí pẹpẹ. Nítorí pé Bíbélì jẹ́ ká mọ̀ pé àwa fún ara wa pẹpẹ ni wá. Tẹ́ḿpìlì Ọlọ́run ààyè ni wá. Tá a bá ṣe ń tẹ̀síwájú, àárí gẹ́gẹ́ bí a ṣe jẹ́ tẹ́ḿpìlì ààyè níwájú Ọlọ́run. Nítorí náà ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, mo kọ síbí mo ní we are all altar of Almighty God. Ìyẹn ni pé gbogbo wa tá a bá ti mọ Kristi, tá a bá ti gba Kristi, gbogbo wa pátá la jẹ́ pẹpẹ fún ọ̀gá ògo jùlọ. Gbogbo wa pátá la jẹ́ pẹpẹ fún ọ̀gá ògo jùlọ. Ìyẹn ni pé gbogbo wa la jẹ́ ibi tí Ọlọ́run ọ̀gá ògo tó lè máa gbé. Amen. A ó rí wípé tí a bá wo Pétérù, Bíbélì sọ nínú Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 5 ẹsẹ̀ 15, Acts of Apostles chapter 5 verses 15.
kàkà tó àwọn bẹ́ẹ̀ tí èèyàn wa wọ́n gbọ́. gbé àwọn abirùn jáde Ó sí ní tó ìgboro bẹ́ẹ̀ tí wọ́n gbé àwọn abirùn jáde sí tí wọ́n ìgboro sì sẹ́ wọn sí orí àkéte sórí àkéte. àti ohun ìbìrè Yes. pé Ẹ̀hẹ́. bí Pétérù bá Tó bá ń kọjá kí òjìji rẹ̀ tẹ̀lé òjìji ẹ̀ tó tẹ̀lé kó sì lè ṣíji bò ó dẹ̀ ṣíji dù wọ́n òmíràn nínú ó dẹ̀ mú wọn lára dá. Ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, òjìji Pétérù tó bá kọjá báyìí, ara aláìsàn tó bá ti lè kọjá lára ẹ̀, aláìsàn yẹn á gbàwòsàn. Ara òkú tó bá kọjá lára ẹ̀, òkú yẹn á jí dìde. Bíbélì jẹ́ ká mọ̀ pé ńgbà tí Èlíṣà kú, wọ́n ní ibi tá a fẹ́ sin sí, wọn ò mọ̀ pé òkú kan wà ńbẹ̀. Ó ní bí wọ́n ti sọ òkú ẹ̀ kalẹ̀ sí ibojì, ó ní òkú tó wà ńbẹ̀ dẹ̀ dìde. Òkú tó wà ńbẹ̀ ó dẹ̀ dìde. Kẹ́ ẹ lè mọ̀ pé ohun tọ́lọ́run sọ ni pé àwa gọ́gọ́ ìbá ṣe dúró, tẹ́ḿpìlì ni wá, pẹpẹ ni wá, níbi tí Ọlọ́run ti máa ń jẹ́wọ́ agbára ẹ̀, níbi tí Ọlọ́run ti máa ń ṣe ìyanu, níbi tí Ọlọ́run ti máa ń fọhùn, níbi tí Ọlọ́run ti máa ń jẹ́wọ́ títóbi rẹ̀. Pétérù ènìyàn ni, ṣùgbọ́n nítorí pé Pétérù àgọ́ ara ẹ̀ ti di pẹpẹ Ọlọ́run, pẹpẹ ààyè, níbi tí Ọlọ́run ń gbé, níbi tí ẹ̀mí mímọ́ ń gbé, níbi tí agbára Ọlọ́run ń gbé, níbi tí ìyanu Ọlọ́run ń gbé. Pétérù á dẹ̀ máa rìn lọ, òjìji ẹ̀ á dẹ̀ tó máa ṣe ìyanu lọ. So ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, àwa tá a ti gba Kristi, pẹpẹ la jẹ́ fún Ọlọ́run, níbi tí Ọlọ́run ti ń gbé báyìí sìn, tó yẹ pé tá a bá nawọ́ síta, ìyanu á dẹ̀ máa ṣẹlẹ̀. Tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀, Ọlọ́run ló sọ, kì í ṣe àwa. Tó jẹ́ pé tá a bá sọ pé báyìí ni, á dẹ̀ rí bẹ́ẹ̀, nítorí pé Ọlọ́run ṣe kíni, ó ti wà nínú pẹpẹ wa. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa. Kí ni ohun tí a ń gbìyànjú láti sọ lónìí? Òun ni wípé àwa ni pẹpẹ ààyè. So ẹnikẹ́ni tó ń gbọ́ mi, tó o bá gba Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, o gbọ́dọ̀ mọ̀ pé látèní lọ pẹpẹ ààyè ni ẹ́. Ọ̀rọ̀ pé wòlíì nù kọ́kọ́, pásítọ̀ nù kọ́kọ́, evangelist tàbí teacher tàbí apostle, ìpè nìyẹn. Ẹnikẹ́ni tó bá ti gba Kristi, tí ẹ̀mí mímọ́ ti wọnú ẹ̀, tí ẹ̀mí mímọ́ ti ṣèrìbọmi fún, mo sòótọ́ fún, àtijọ́ yẹn ló ti di pẹpẹ ààyè. Ọlọ́run á wọ bẹ̀gbà tó wù, á dẹ̀ fọwọ́ ẹ̀ ṣèyanu. Ọlọ́run á wọnú àgọ́ ara ẹ̀, á máa gbé ń bẹ̀, á dẹ̀ máa ṣèyanu. Àwọn èèyàn á máa wò àbí kì í ṣe ọmọ lágbájáre. Ẹ̀rí bọ́ ṣe sọ fún Jésù náà ni ṣe bọ́ ọmọ kápẹ́ńtà, ọmọ Jósẹ́fù kápẹ́ńtà, kí ló ń ṣẹlẹ̀? Nítorí pé àgọ́ ara Kristi ti di pẹpẹ ààyè, níbi tí Ọlọ́run ń gbé, níbi tó ti kó gbogbo ìyanu ara ẹ̀ sí. Nítorí náà ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, kò sí ẹni tí ò lè ṣiṣẹ́ àrà, kò sí ẹni tí ò lè ṣiṣẹ́ ìyanu, kò sí ẹni tí Ọlọ́run ò lè gbẹnu ẹ̀ sọ̀rọ̀, tí a bá ti jẹ́ kí àgọ́ ara wa kó di pẹpẹ ààyè, tí Ọlọ́run mọ̀ pé ibí mo lè gbé bẹ́ẹ̀, ibí mo lè máa gbé ń bẹ̀, mo lè kó gbogbo agbára mi, mo lè kó gbogbo bí n ṣe jẹ́ ọ̀gá ògo, mo lè kó sínú àgọ́ ara yìí kí n wá máa gbé ń bẹ̀. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò sì ṣe wá bẹ́ẹ̀. Tí a bá wo Pétérù kínní, orí kejì, ẹsẹ̀ 5, 1 Peter chapter 2 verse 5. Ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ni a kọ́ yín ní ilé ẹ̀mí. A ti kọ́ yín nílé ẹ̀mí. Àlùfáà mímọ́. Láti máa rú ẹbọ ẹ̀mí. Tí ń ṣe ìtẹ́wọ́gbà. Oh my God. Ní ọ̀dọ̀ Ọlọ́run. Ní ọ̀dọ̀ Ọlọ́run. Nípa Jésù Kristi. Ẹ ṣé mà. Ṣé ti gbọ́? Wọ́n ti kọ́ wa. Àgọ́ ara yìí wọ́n ti kọ́ bí ilé. Àlùfáà làwa náà. Láti lè máa rúbọ ní àgọ́ ara wa yìí, tí yóò jẹ́ ti ààyè. Ìdí tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ lénìí, wọ́n á ní wọ́n sọ̀rọ̀ jáde, wọ́n ní ó dẹ̀ ṣẹ. Ìdí tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ lénìí, wọ́n á ní wọ́n ṣiṣẹ́ àrà, wọ́n sọ pé báyìí kókò jí dìde, ó dẹ̀ jí dìde. Wọn ò dẹ̀ ń ṣe wòlíì, wọn ò ń ṣe pásítọ̀, nítorí pé àgọ́ ara wọn wọ́n ti kọ́ gẹ́gẹ́ bí pẹpẹ ààyè, níbi tí Ọlọ́run lè máa gbé, níbi tí Ọlọ́run lè ti máa rúbọ ààyè. Lórúkọ Jésù Kristi, torí àkókò àlẹ́ǹtì tá a wà yìí, Ọlọ́run yóò tún àgọ́ ara gbogbo wa ṣe. Ọlọ́run yóò sọ àgọ́ ara wa, yóò sọ ọ́ di pẹpẹ ààyè lórúkọ ti Jésù Kristi. Mo wá kọ nǹkan kan síbí, mo ní láti lè jẹ́ kí àgọ́ ara wa kó di pẹpẹ ààyè, láti lè jẹ́ kí àgọ́ ara wa kó di pẹpẹ tí Ọlọ́run ń gbé. Táwọn èèyàn máa sọ pé Ọlọ́run ń gbé inú pẹpẹ yìí. Amen. Èkíní tí mo kọ́ sọ,
mo ní a gbọ́dọ̀ wà ní mímọ́, a gbọ́dọ̀ máa gbégbé ayé mímọ́. Ẹnikẹ́ni tí ò bá gbégbé ayé mímọ́, àgọ́ ara tá ń sọ yìí kò lè jí pẹpẹ o, kò lè jí pẹpẹ o. Ẹ wo Paul nígbà tó sì jẹ́ Sọ́ọ̀lù, gbogbo alamọ tó ń ṣẹlẹ̀, gbogbo alamọ tó wà lọ́kàn ẹ̀, bí kó pa àwọn tó ń sọ̀rọ̀ Kristi kó ń fi wọ́n sínú túbú. Ṣùgbọ́n ní ọjọ́ tí àgọ́ ara Sọ́ọ̀lù ní ọjọ́ tó di ti ààyè mímọ́, ẹ wo ohun tó ń jáde lẹ́nu ẹ̀, ẹ wo àwọn ìyanu tó ń ṣẹlẹ̀, ẹ wo àwọn ìtúsílẹ̀ tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ gangan ni ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, gbogbo etí tó ń gbọ́ mi, àgọ́ ara tiẹ̀ náà lè di ẹbọ ààyè, àgọ́ ara tiẹ̀ náà lè di pẹpẹ ààyè táwọn èèyàn wá máa wò ẹ́ ládùúgbò pa àbí kì í ṣe sista lágbájáre àbí kì í ṣe bùrọ̀dá lágbájáre. Mo wá kọ síbẹ̀ láti jẹ́ kí pẹpẹ àgọ́ ara wa kó di pẹpẹ ààyè. Èkíní, a gbọ́dọ̀ gbé ìgbé ayé mímọ́, a máa gbé ìgbé ayé mímọ́. Tí a bá wo Hébérù orí 12 ẹsẹ̀ 14 sí 15, Hebrew chapter 12 verses 14 to 15. Ẹ máa lépa àlàáfíà. Ẹ lépa àlàáfíà. Pẹ̀lú ènìyàn gbogbo. Pẹ̀lú ènìyàn gbogbo. Àti ìwà mímọ́. Ṣé ti ń gbọ́? Láìsí èyí ni kò sí ẹni tó lè rí Olúwa. Kò sí, ẹ má sáré mà. Láìsí èyí ni kò sí ẹni tó lè rí Olúwa. Láti gbé ìgbé ayé mímọ́, o gbọ́dọ̀ kọ́kọ́ lépa àlàáfíà. Ẹnikẹ́ni tó bá ń lépa àlàáfíà, èrò burúkú ò ní sí lọ́kàn ẹ̀. Bí n bá ń ronú rere sọ́dọ̀ ẹ̀, èrò burúkú ò ní wà lọ́kàn mi. Ọjọ́ tí n bá ti lépa àlàáfíà, Sátánì aráyè wọlé. Ọjọ́ tí Sátánì bá dẹ̀ ti wọnú ọkàn mi, mi ò gbégbé ayé mímọ́ mọ́. Àgọ́ ara mi kò ń ṣe pẹpẹ ààyè mọ́, torí Sátánì á sọ àgọ́ ara yẹn di òkú, á sọ àgọ́ ara yẹn di òkú fún ẹ̀mí mímọ́, á sọ àgọ́ ara yẹn di ibi tí Ọlọ́run ò lè gbé mọ́. Ìdí tí Bíbélì ṣe sọ fún wa pé láti jẹ́ pẹpẹ tí ó jẹ́ ààyè, a gbọ́dọ̀ kọ́kọ́ lé àlàáfíà, a gbọ́dọ̀ gbégbé ayé mímọ́. Nígbà tá a bá ṣe èyí, ìgbà yẹn la máa rí Ọlọ́run. Ìgbà yẹn ni Ọlọ́run á wò pé ó mo fẹ́ wá gbé bí, ẹ jẹ́ ká wo ilé tí Sólómọ́nì kọ́. Ilé ni ilé tá fi òkúta kọ́ àti ìsọ̀rọ̀ àgọ́ ara wa. Nígbà tí Sólómọ́nì gbàdúrà dé ibì kan, nígbà tí wọ́n ṣe ilé yẹn ní ibi tí Ọlọ́run lè gbé, wọ́n ṣe ilé yẹn ní ibi ààyè, wọ́n ṣe ilé yẹn ní pẹpẹ, níbi tí Ọlọ́run lè gbé, níbi tí Ọlọ́run lè gùn wá sí. Kí ni Bíbélì sọ? Ó ní nígbà tó tó àsìkò kan, ó ní ògo Ọlọ́run sì sọ̀kalẹ̀ sínú ilé náà. Ó ní tó bẹ́ẹ̀ àtàlùfà àtakọrin àti gbogbo èèyàn sá jáde, wọn ò lè dúró nínú ilé yẹn. Ní ọwọ́ agbára tí Ọlọ́run fi sọ̀kalẹ̀ pé mo fẹ́ máa gbénu ilé yìí, ní ọwọ́ agbára tí Ọlọ́run fi sọ̀kalẹ̀ pé èmi ni mo ní bí. Bẹ́ẹ̀ gangan náà Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Ọlọ́run á dẹ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀ sínú àgọ́ ara rẹ̀. Wàá dẹ̀ máa ṣiṣẹ́ àrà, wàá máa ṣiṣẹ́ ìyanu. Àwọn èèyàn máa wò pé irú èèyàn wo leléyìí, nítorí pé àgọ́ ara yẹn ti di pẹpẹ ààyè. So a gbọ́dọ̀ lépa àlàáfíà kí a wá máa gbégbé ayé mímọ́ ká lè rí Ọlọ́run. Nítorí pé ẹnikẹ́ni tó bá ti rí Ọlọ́run, àgọ́ ara ẹ̀ ti di ààyè. Mósè rí òjìji Ọlọ́run torí pé àgọ́ ara Mósè ti di ààyè. Àgọ́ ara Mósè ti di pẹpẹ níbi tí Ọlọ́run lè máa gbé. Ọlọ́run yóò máa gbénu ayé wa lórúkọ Jésù Kristi. Mo kọ síbẹ̀, mo ní èkejì, mo ní láti jẹ́ kí pẹpẹ wa kó jẹ́ ààyè. Mo ní a gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi. We must grow in Holy Spirit through Christ. Láti dàgbà, láti lè jẹ́ kí àgọ́ ara wa yìí kó di pẹpẹ ààyè, a gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí mímọ́. Mo wá kọ síbẹ̀ pé báwo la ṣe lè dàgbà nínú ẹ̀mí mímọ́. Mo kọ síbẹ̀, mo ní èkíní, a gbọ́dọ̀ máa béèrè ìtọ́sọ́nà Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá fẹ́ dàgbà nínú ẹ̀mí mímọ́, ìtọ́sọ́nà Ọlọ́run ló kù. Níjọ́ tó bá ti ń retí kí Ọlọ́run jẹ́ kó tọ́ mi sọ́nà, kí Ọlọ́run jẹ́ kó sọ̀rọ̀, ó ti bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú ẹ̀mí. Nítorí pé níjọ́ tó bá ti ń gbóhùn Ọlọ́run, ọjọ́ tí Sámúẹ̀, ọjọ́ tó gbóhùn Ọlọ́run bó ṣe jẹ́ ọmọ kékeré tó, àtijọ́ yẹn ni ẹ̀mí mímọ́ ti bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú ẹ̀.
tí ẹ bá wo chapter 3 yẹn, ó ní ọmọ náà sì ń dàgbà, ó ní Olúwa sì wà pẹ̀lú ẹ̀. Ọjọ́ tí Samuel ti lè recognize ohùn Ọlọ́run, ọjọ́ yẹn ni ẹ̀mí mímọ́ ti bẹ̀rẹ̀ sí ń dàgbà lára Samuel. Ọjọ́ yẹn ni Ọlọ́run ti sọ Samuel di pẹpẹ ààyè tí Ọlọ́run lè máa visit ní gbogbo ìgbà. So a gbọ́dọ̀ máa wá ìtọ́sọ́nà Ọlọ́run. Nígbà tá a bá ń wá ìtọ́sọ́nà Ọlọ́run, ọjọ́ tọ́lọ́run bá ti lè sọ̀rọ̀ báyìí, tẹ́mi mímọ́ ti sọ̀rọ̀, ọjọ́ yẹn ni àgọ́ ara ẹ̀ ti di pẹpẹ ààyè. Èkejì bí rẹ̀, mo ní a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. Kì í ṣe mo sìn lénìí mo lọ lọ́la, mo ka Bíbélì lénìí mi ò ka lóṣù tó ń bọ̀, mo gbàdúrà lénìí mo fílẹ̀ lọ́la, mo gbàwẹ̀ lónìí mo fílẹ̀ lọ́la. Irọ́, a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. Lóòótọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ń tà ń sìn, wọn á ní ká má lọ church mọ́, kí lẹ́ ń lọ ṣe ń church, kí lẹ́ ń lọ ṣe ń gbá, kí lẹ́ jẹ́ kí n sòótọ́ fún ẹ, má jẹ́ kéèyàn kan tán ẹ. Láti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run, o gbọ́dọ̀ lọ sìn. Kí nìdí tí Ọlọ́run ṣe ń pariwo fún àwọn ọmọ Ísírẹ́lì? Wáì tó ṣe fìyà jẹ Fáráò? Kí ló ń sọ? Fi àwọn èèyàn yìí sílẹ̀, jẹ́ kí wọ́n lọ sìn mí. Lára iṣẹ́ tá a wá ṣe láyé ni ká wólẹ̀, ká sin Ọlọ́run, ká wà ní ìpéjọpọ̀, ká jọ sin Ọlọ́run. Nítorí náà ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, èkejì, a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. Ìkẹta, a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀. Ọlọ́run téèyàn ń sìn tí èèyàn ò gbàgbọ́, irú Ọlọ́run wo nìyẹn? A gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Lórúkọ Jésù Kristi, agbára ìgbàgbọ́ Ọlọ́run á gbé wọ̀ wá. Èyí tó parí, àwa gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ. Ẹnikẹ́ni tó bá ti ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, Ọlọ́run á sọ àgọ́ ara ẹ̀, á sọ di pẹpẹ ààyè. Ẹ wo gbà tí Genesis chapter 3, ẹ wo gbà tí Ádámù ṣì ń gbọ́ràn sí Ọlọ́run. Wọ́n ní Bíbélì sọ pé Ọlọ́run á máa sọ̀kalẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ láti wá máa bá Ádámù ṣeré. Torí pé Ọlọ́run ti sọ Ádámù di pẹpẹ ààyè. Pẹpẹ ibi tọ́lọ́run jẹ́ pé tó bá dé báyìí èèyàn ò ní lè jóná, èèyàn ò ní lè kú. Torí pé Ọlọ́run rí ń pa àgọ́ ara ẹ̀ ààyè ni. Àgọ́ ara ẹ̀ kò sẹ́ṣẹ̀ ń bẹ̀, àgọ́ ara ẹ̀ kò sábàwọ́n ń bẹ̀. Ọlọ́run á dẹ̀ wá. Bíbélì sọ pé Ọlọ́run á máa sọ̀kalẹ̀, á wá máa bá Ádámù ṣe. Ṣùgbọ́n ní ọjọ́ tí Ádámù tó ti hùwà ìgbọràn, ohun tí Ọlọ́run ní k'Ádámù má ṣe ní ọjọ́ tó ti ṣe, Genesis 3 verse 9, ó ní Ádámù níbo lo wà? Ó ní mo sá pamọ́. Ní ìwọ tó jẹ́ pé ńgbà t'Ọlọ́run bá sọ̀kalẹ̀, ó máa ń rí ẹ, kò tiẹ̀ ní pè ẹ́ gan, ó ti rí ẹ níbi tó wà. Ó wá dín pé Ọlọ́run wá ń wá Ádámù kiri nínú ọgbà, kò rí. Níbi tó ti ń pè Ádámù, ibo ló wà? Ó ní mo sá pamọ́ ni. Tí a bá ti ń ṣàìgbọràn sí Ọlọ́run, àìgbọràn máa ń mú wa sá pamọ́ níwájú Ọlọ́run. Àìgbọràn máa ń sọ wá di ẹni tí ò ní lè rí Ọlọ́run. Níwọ̀n ìgbà tá a bá dẹ̀ ti lè rí Ọlọ́run, àgọ́ ara wa ó ti kúrò ní pẹpẹ ààyè, àti bẹ̀rẹ̀ sí ń di pẹpẹ òkú. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, àgọ́ ara wa ò ní di pẹpẹ òkú. Ní ọjọ́ tí àgọ́ ara èèyàn bá ti ń di pẹpẹ òkú, Sátánì ó ti wọlé nìyẹn. Àwa máa gbé oríṣiríṣi tẹ́ máa fi wá rẹ́ lómi problem upon problem. Bó ti ń kúrò nínú ìdánwò kan lá máa bọ́ sí kan, bó ti ń kúrò nínú ìpọ́njú kan lá máa bọ́ sí kan. Nítorí Sátánì ohun tó fẹ́ ṣe fún wa ni pé kí pẹpẹ wa yìí, àgọ́ ara wa, tẹ́ḿpìlì wa yìí kó di òkú. Nítorí pé nígbà tó bá ti di òkú, á lè ráyè sọ àgọ́ ara yẹn di ìṣòro, á sọ di ìpọ́njú, á sọ di wàhálà, á sọ di ìdààmú. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí àgọ́ ara wa bá ṣì ń jẹ́ pẹpẹ ààyè, mo sòótọ́ fún Sátánì ò lè ráyè kó nǹkan kan síbẹ̀. Nítorí pé Ọlọ́run ló ń gbé níbẹ̀, Ọlọ́run ló wà níbẹ̀, agbára ọ̀gá ògo ló wà ńbẹ̀, so Sátánì ò lè ráyè. Mo gbà ládùúrà lórúkọ Jésù, àgọ́ ara wa ò ní di òkú. Tí a bá wo inú ìwé mímọ́, Pétérù kínní orí kejì ẹsẹ̀ kejì sí ìkẹta, 1 Peter chapter 2:2-3. Bí ọmọ ọwọ́ tuntun. Bí ọmọ ọwọ́ tuntun. Ẹ máa fẹ́ wàrà. Yes. Sí èmi náà èyí tí kò ní ẹ̀tàn. Yes. Kí ẹ̀yin kí ó lè máa ti ipasẹ̀ rẹ̀ dàgbà sí i. Yes. Ní ìgbàlà. Yes. Bí ẹ bá ti tọ́ wò pé olóore ni Olúwa. Ẹ ṣe kí ló ń gbìyànjú àti sọ bí ọmọ ọwọ́, àbí tá a bá ń tọ́ ọmọ kékeré, a máa fún lọ́mú, a máa fún ní food kó lè máa dàgbà. Tó bá tó stage kan,
á fi fúdù lẹ̀, á fi ọmú lẹ̀, tó bá tó stage kan á di ẹni tó mọ oúnjẹ jẹ. Ohun tí wọ́n ń sọ nìyẹn. Nígbà táwa náà tí a bá láti gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé láti lè di pẹpẹ ààyè pé a gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí mímọ́. So ohun tí Bíbélì ń sọ nìyẹn pé a gbọ́dọ̀ dàbí ọmọ ọwọ́ tí wọ́n ń fún ní wàrà mu, tó ń fún ní mílìkì, tí wọ́n ń fún ní oúnjẹ food. Ìgbà tá a bá wá ń dàgbà tó bá yá á fi food lẹ̀, àwa náà mọ bó ṣe ń jẹun. Ìyẹn ni pé tó bá tó stage kan àwa náà wá dàgbà nínú ẹ̀mí. Nígbà tá a bá dẹ̀ ti dàgbà dáadáa nínú ẹ̀mí, mo sòótọ́ fún yín, àgọ́ ara wa ti ṣetán láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu ṣe. Tí a bá wo èyí tó parí ẹ̀, tá a bá wo Galatians 5:22, ìyẹn ni Gálátíà orí 5 ẹsẹ̀ 22. Ó ní ṣùgbọ́n èso ẹ̀mí ni ìfẹ́. Èso ẹ̀mí ni ìfẹ́. Ayọ̀. Àlàáfíà. Ìpamọ́ra. Ìwà pẹ̀lẹ́. Ìṣoore. Ìgbàgbọ́. Ìwà tútù. Àti ìkóraẹni ní ìjánu. Ó ti dá màmá mi torí àkókò wa. Ẹ rí i pé gbogbo ohun tí wọ́n kà sílẹ̀ yìí, ẹnikẹ́ni tó bá ti bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú ẹ̀mí á bẹ̀rẹ̀ sí ní gbogbo ohun tó kà sílẹ̀. Àìmọye ẹni tó mọ ìjà jà ńgbà kan, nígbà tó dàgbà nínú ẹ̀mí ìṣe lọ́dẹ̀ béèrè, òun náà máa sọ táwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ arẹ́rìn á ní nígbà tí mo ṣe wà ní Ṣàngó Òde, ẹ̀mí mímọ́ máa ṣe o. Ẹ rí ipá fìjà lẹ̀, á fàgbèrè lẹ̀, á fi panṣágà lẹ̀, ìmọtí para, akọ̀dẹ̀ máa wò pé èmi mo dẹ̀ dẹni tí ò tiẹ̀ mọtí mọ́, èmi mo tiẹ̀ wá dẹni tí ò tiẹ̀ láìkè patí, èmi mo tiẹ̀ wá dẹni tí ò jà mọ́. Nítorí pé nígbà tá a bá ti ń dàgbà nínú ẹ̀mí mímọ́, gbogbo àwọn ìwà yìí ló máa gbà kúrò. A wá sọ wá dẹni tó ní ayọ̀, a sọ wá dẹni tó nífẹ̀ẹ́, a sọ wá dẹni tó ní ìpamọ́ra. Mo sòótọ́ fún yín, gbogbo àwọn ọmọ kéékèèké ta rí ń ṣètọ́ ni wọ́n ń borí èèyàn lọ́wọ́ wọn, wọ́n ń bá oríṣiríṣi ẹjẹ́ àsòótọ́, kò sí ìpamọ́ra. Gbogbo alamọ bí orílẹ̀-èdè ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo alamọ ohun tó orílẹ̀-èdè ńlá kọjá. Èèyàn kan kọ́kọ́, kì í ṣe bàbá wa Tinubu, kì í ṣe bàbá wa Dàpọ̀, à ń là kọjá lákòókò yìí. Àkókò yagijù ni. Gbogbo àgbáyé náà ló ń là kọjá. Bẹ́ẹ̀ bá bèrè lọ́wọ́ tó wà nínú òyìnbó náà sí, àwọn náà ń la oríṣiríṣi kọjá. Ṣùgbọ́n nítorí pé kò sí ìfaradà, nítorí pé kò sí ìpamọ́ra, kò sí ẹ̀mí mímọ́ lára wọn tó lè sọ wọ́n dẹni tó lè faradà, tó lè sọ wọ́n dẹni tó lè ní ìpamọ́ra. Ìdí tẹ́ fi rọ́pọ̀lọpọ̀ ń sìn pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi tó tiẹ̀ yẹ ká gbọ́, òun làwọn èèyàn ń ṣe. Ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá ń dàgbà lára wa, a ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa lè faradà. Ẹ rí i pé Paul sọ̀rọ̀ kan nínú Fílípì orí 4, ó ní mo ti kọ́ bí wọ́n ṣe ń jẹ àjẹyó, ó ní mo ti kọ́ bí wọ́n tiẹ̀ ṣe ń jẹ rárá. Ọjọ́ tí ò sí rárá, tí màá dẹ́ gbójú mi kúrò pé kò sí nìyẹn. Ọjọ́ tó wà, ó ní mo kọ́ àjẹyó, màá jẹ yó gidi, tẹ́mi bá mọ̀ pé yes mo jẹ chicken lénìí. Ọjọ́ tó bá dẹ̀ jẹ gàrí, màá dẹ̀ mú bẹ́ẹ̀ ni pé mo jẹ chicken. Ohun tí bẹ́ẹ̀ yẹn ń sọ nìyẹn. Nígbà tẹ́mi mímọ́ bá dàgbà nínú wa, a ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ní ìpamọ́ra. Nígbà tá a bá dẹ̀ ti lè ní ìdàgbà ẹ̀mí mímọ́, tá a ti ń rìn nínú ìwà mímọ́ tí ì ṣe ìgbé ayé ẹ̀ṣẹ̀, mo sòótọ́ fún wa, àgọ́ ara wa ó ti di pẹpẹ ààyè. Nítorí náà ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, mo bẹ̀ wá lónìí, ẹ jẹ́ kí a fi ara wa sílẹ̀ kí àgọ́ ara yìí kó lè di pẹpẹ ààyè fún Ọlọ́run. Ọlọ́run á lè máa gbé ń bẹ̀, ẹ̀mí mímọ́ á máa gbé ń bẹ̀, á wá máa tọ́ yín sọ́nà, á máa darí yín, á máa fi yín mọ̀nà, á máa kọ́ yín lóhun gbogbo. Nítorí pé àgọ́ ara yìí, ibi tí ẹ̀mí mímọ́ lè gbé ni, ibi tí Ọlọ́run lè gbé ni, ibi tí agbára Ọlọ́run lè gbé ni, ibi tí ìyanu Ọlọ́run lè gbé ni. Mo sì gbà ládùúrà lórúkọ Jésù Kristi, àgọ́ ara wa lórúkọ Jésù Kristi, Ọlọ́run á sọ di ààyè mímọ́, á sọ di ibi tí ẹ̀mí mímọ́ lè gbé, á sọ di ibi tí Ọlọ́run lè gbé, á sọ di ibi tí agbára Ọlọ́run àti ìyanu rẹ̀ á sọ di ibi tí ó lè gbé, ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Ní báyìí màá fẹ́ kí a jọ gba àdúrà mẹ́ta yìí. Gbogbo etí tó ń gbọ́ mi, ibikíbi tó léwu kẹ́ ti máa gbọ́ mi ní àkókò yìí. Kí ni àdúrà àkọ́kọ́? Olúwa, sọ àgọ́ ara mi di pẹpẹ ààyè. Ó ṣe pàtàkì o. Tágọ́ ara ẹ bá di pẹpẹ ààyè, àǹfààní tó wà ńbẹ̀ pọ̀ o, torí àkókò tí ò sí ni o. Àǹfààní tó wà nínú kí pẹpẹ èèyàn kó di ààyè ó pọ̀ o. Jẹ́ kí n sáré sọ ìwọ̀nba fún ọ. Sórí tí àgọ́ ara ẹ tó bá di pẹpẹ ààyè, mo sòótọ́ fún ẹ, kò sí àìsàn mọ́. O ò ní gbúrò àìsàn. Torí ẹ̀rín ń pa mí nígbà táwa ń dàgbà tí ó jí ń pa àwọn scientists, wọ́n ń sọ oríṣiríṣi. Tá a bá lọ sínú lítíkù,
tẹ́ bá wo àwọn nǹkan tí bíbélì sọ pé a ò gbọ́dọ̀ jẹ, àwọn ẹran báyìí a ò gbọ́dọ̀ jẹ, àwọn ẹran báyìí la gbọ́dọ̀ jẹ. Mo wá wò pé Ọlọ́run yìí máa lágbára. Gbogbo àwọn scientists, gbogbo àwọn ẹran tí wọ́n ń sọ pé ká má jẹ ń sìn, tó sọ pé ó léwu fún àgọ́ ara wa. Ọlọ́run ti sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀, Ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹran tó jẹ́ pé wọ́n ní kókó bàtà tó jẹ́ pé ẹ̀yà méjì ni wọ́n, bóyá ẹsẹ̀ wọn méjì àbí ẹwọ oríṣiríṣi tọ́lọ́run ti sọ ní ìgbà yẹn tó ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ má jẹ, ó léwu fún yín. Ẹ wá wo ìsìn, ẹ wo gbogbo àwọn scientists, ẹ wo ohun tó ń gbé síta lórí ọ̀rọ̀ ẹran, lórí nǹkan tó yẹ ká jẹ, ohun tó yẹ ká jẹ. Ìyẹn ni wípé nígbà tí àgọ́ ara wa tó bá di ààyè fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ máa tọ́ ẹ sọ́nà ohun tó yẹ kó jẹ, ohun tó yẹ kó jẹ. Kí n fún yín ní testimony kan ní ọdún kan lọ́hùn. Ẹ̀mí yẹn kan sọ fún mi ní gbogbo ọ̀sẹ̀ yìí, o gbọ́dọ̀ mu gbogbo nǹkan tó bá jọmọ́ dídùn, ohunkóhun tó bá jẹmọ́ dúdùn, bóyá kóòkì ni o, bóyá tíì kúrú ni o, bóyá o gbọ́dọ̀ mú. Ẹ̀mí mímọ́ dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi. Mo dẹ̀ pa òfin yẹn mọ́. Nígbà tó wá dín pọ̀sẹ̀ fẹ́ parí, ẹ̀mí mímọ́ dẹ̀ sọ fún mi pé kí n lọ ṣe sugar test mi, sugar blood test yẹn wọ́n ní kí n lọ ṣe. Èmi náà dẹ̀ lọ sí hospital, mo ní ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣe sugar level mi o. Ìgbà tó máa ṣe sugar level mi, doctor sọ pé ó ní in fact ẹ kú oríire o. Ó ní kí ló ṣẹlẹ̀ pé sugar yín fẹ́ rise, but ohun tó funny ni pé ó tún padà. Mo wá ń rẹ́rìn-ín, mo ní ní last week ẹ̀mí mímọ́ sọ fún mi pé gbogbo ohun tó bá dùn à ń kankan kì í má fẹnu kàn án. Ó ní doctor yẹn ní ó ga ọ ẹ̀yin pastor yìí ṣá, pé in fact ó ti padà náà, ṣùgbọ́n ẹ túbọ̀ jẹ́ kó tọ́sẹ̀ méjì sí kẹ́ máa ẹ worú yẹn. Nígbà tí àgọ́ ara wa bá di pẹpẹ ààyè, ọ̀pọ̀lọpọ̀ ewu ló máa sọ fún wa tá à ní lè débẹ̀. Má travel lọ́la o, wà á dẹ̀ ti ní ìrìn àjò tó fẹ́ lọ, wà á jí báyìí ẹ̀mí yà sọ fún ẹ pé o gbọ́dọ̀ rin ìrìn àjò, jókòó sílé. Àwọn tó sọ pé òkè ọ̀rẹ́ tó bá lọ jẹ́ káwa máa lọ àfún ẹ lésì, wọ́n á dẹ̀ realize pé gbà tó ń lọ wọ́n ní accident. So oríṣiríṣi àǹfààní ló wà nínú tí àgọ́ ara wa tí ó bá di pẹpẹ ààyè. Mo sì gbà á ládùúrà lórúkọ Jésù Kristi, àgọ́ ara wa yóò di pẹpẹ ààyè lórúkọ ti Jésù Kristi. Nítorí náà ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, mo fẹ́ ká gba àdúrà yẹn. Olúwa sọ àgọ́ ara mi di pẹpẹ ààyè, sọ di pẹpẹ tó jẹ́ ààyè, má sọ di pẹpẹ òkú. Ẹlòmíín sì oúnjẹ ní àgọ́ ara ẹ̀ ti dòkú. Oríṣiríṣi àìsàn ló mọ̀ pé ń ṣe àwọn tó ń gbàwẹ̀ yẹn náà. Ẹ̀rín sì àwọn bàbá wa tó máa ń gbàwẹ̀ 105, 110, 120. Ìgbà yẹn máa wò pọ̀ wọn bàbá yìí kí ló dé, kí ló ń lò, àní sàgbàdé ìwé àní gbà ẹ wò kì í ṣe bẹ́ẹ̀. Àṣírí kan ṣo tó wà táwọn bàbá wa ń lò ńgbà yẹn ní àwẹ̀. Wọ́n máa ń gbà àwẹ̀ funfun, oríṣiríṣi àwẹ̀. Wọ́n á máa yọ̀ǹgì sí ni. Òun làwọn scientists jẹ́ ká wọn doctor jẹ́ ká mọ̀ báyìí sí wípé téèyàn bá ń fast, ó máa ń renew body èèyàn, ó máa ń sọ èèyàn di tuntun, ó máa purify ẹ̀jẹ̀ èèyàn. Àwọn cells tó wà lára èèyàn ó máa renew wọn. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀? Ẹ wọ wọn bàbá wa o, kì í ṣe pé scientist kan sọ fún wọn, kì í ṣe pé doctor kan sọ kankan fún wọn o. Ẹ̀mí mímọ́ ló ń darí wọn. Gẹ́gẹ́ bí orin wa, ẹ̀mí mímọ́ ló ń darí wa, tẹ́nìkan kò lè mọ̀. Àfàwọn tá a fi rán náà wọn ló mọ ìjìnlẹ̀ náà. Ẹ wọ wọn bàbá wa, ẹ̀mí mímọ́ ló darí wọn, kì í ṣe àwọn doctor ló sọ ń gbà yẹn. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ adarí wa. Àdúrà àkọ́kọ́ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa sọ àgọ́ ara mi di ààyè. Látòní lọ mo fẹ́ kó máa gbé nínú àgọ́ ara mi. Mo fẹ́ agbára ẹ kó wá sínú àgọ́ ara mi. Ìyanu ẹ kó wá sínú àgọ́ ara mi. Kémi náà nawọ́ kí ìyanu ṣẹlẹ̀. Kémi náà sọ̀rọ̀ kí ìyanu ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká sọ dàdúrà orúkọ Jésù Kristi. Ọlọ́run alágbára ọba tó pọ̀ nípa àti agbára. Àgọ́ ara mi Olúwa sọ di ààyè. Mo fẹ́ kó di pẹpẹ ààyè. Sọ àgọ́ ara mi di pẹpẹ ààyè. Sọ àgọ́ ara mi di pẹpẹ ààyè. Sọ àgọ́ ara mi di pẹpẹ ààyè. Mo fẹ́ kó máa gbé nínú àgọ́ ara yìí. Agbára ńlá yín tẹ́ fi ń jẹ́ ògo. Agbára tẹ́ fi ń jẹ́ ọ̀gá ògo jùlọ. Ẹ sọ̀ kalẹ̀ sínú àgọ́ ara mi. Pẹpẹ ọ̀run ẹ sọ̀ kalẹ̀ sínú àgọ́ ara mi. Pẹpẹ ìyanu, pẹpẹ ògo ẹ sọ̀ kalẹ̀ sínú àgọ́ ara mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Èkejì rèé, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa sọ àgọ́ ara mi di èèwọ̀ fún ẹ̀ṣẹ̀. Kò sí nǹkan méjì tí ò ń jẹ́ kí àgọ́ ara yìí kó jẹ́ pẹpẹ ààyè. Ẹ̀ṣẹ̀ ni. Bá a ti ń gbìyànjú láti sáfẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni Sátánì náà ń gbìyànjú pé irọ́ lẹ pa, inú ẹ̀ṣẹ̀ yẹn mo fẹ́ kẹ́ kú sí. Bíbélì sì sọ nínú Psalm 18, ó ní bí àwa bá gba ẹ̀ṣẹ̀ ní àyà wa, Psalm 66 verse 18, ó ní bí àwa bá gba ẹ̀ṣẹ̀ láyà wa, ó ní Olúwa kì yóò gbóhùn wa. Ìyẹn ní pé pẹpẹ yóò ní jí pẹpẹ ààyè.
ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa mú mi jìnnà sí ẹ̀ṣẹ̀, agbára tó ń borí ẹ̀ṣẹ̀, agbára tó máa ń sọ ẹ̀ṣẹ̀ dìdàkudà, tí ó máa ń sọ di ohun tí ò ní túmọ̀, tí ò ní agbára nínú ayé mi. Alágbára ní Síónì ní àkókò yìí, Olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi. Àdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run alágbára, ọba tó pọ̀ nípa àti agbára, látòní lọ Olúwa sọ àgọ́ ara mi di èèwọ̀ fún ẹ̀ṣẹ̀, àgọ́ ara mi sọ di èèwọ̀ fún ẹ̀ṣẹ̀, ìgbé ayé mi sọ di èèwọ̀ fún ẹ̀ṣẹ̀, ìrìn àjò mi sọ di èèwọ̀ fún ẹ̀ṣẹ̀. Alágbára láti wákàtí lọ, ẹ̀ṣẹ̀ kó di ohun èkú nínú ayé mi, ẹ̀ṣẹ̀ kó di ohun ìríra nínú ayé mi, ẹ̀ṣẹ̀ kó dohun ìkọ̀sílẹ̀ nínú ayé mi. Olúwa gbé mi ró, àgọ́ ara mi kó má sì fẹ́ṣẹ̀ mọ́. Jésù Kristi Olúwa wa. Ṣé wá rí àdúrà kẹta yìí, ó ní agbára díẹ̀. Àdúrà kẹta yìí ní agbára díẹ̀. Kí ni àdúrà náà? A ó sọ fún Ọlọ́run pé látòní lọ, Olúwa ìṣẹ́jú ìṣẹ́jú máa gbé lọ́dọ̀ mi. Olúwa ní ìṣẹ́jú ìṣẹ́jú máa gbé ní ọ̀dọ̀ mi. Mo fẹ́ máa rí ẹ ní ìṣẹ́jú ìṣẹ́jú, torí mo rí pé gbogbo àwọn tó ń rí Ọlọ́run ní ìṣẹ́jú ìṣẹ́jú nínú Bíbélì, gbogbo wọn ni wọ́n ṣe ìyanu. Ìgbà tí Jésù lọ tán, Pétérù rí Ọlọ́run ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ẹ wo àwọn ìyanu tó ṣẹlẹ̀. Pọ́ọ̀lù, ẹ wo ìyanu tó ṣẹlẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn Jésù, ẹ wo ìyanu tó ṣẹlẹ̀. Wọ́n gbé Jòhánù, wọ́n ní wọ́n gbé lọ sí àárín òkun Pátmò. Ọdún 3 ló lò ń bẹ̀ láì jẹ láì mu. Wọ́n wá náà kẹ́tì ẹja padà lọ, ẹni tá lọ bóyá gbogbo bóyá ìran á ti jẹ́ tán. Wọ́n débẹ̀, wọ́n bá ó sì mí, wọ́n gbé padà wá sílùú. Ẹ wo ìyanu tó ṣẹlẹ̀, nítorí Jòhánù ibi tó wà yẹn, ó ń rí Ọlọ́run ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ẹ jẹ́ ká sọ fún Olúwa, jẹ́ kí n máa rí ẹ ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ìṣẹ́jú ìṣẹ́jú ni mo fẹ́ máa rí ọ. Ìṣẹ́jú ìṣẹ́jú ni kó máa bá mi sọ̀rọ̀. Ìṣẹ́jú ìṣẹ́jú ni kó máa tọ́ mi sọ́nà. Ìṣẹ́jú ìṣẹ́jú ni kó máa darí mi. Ìṣẹ́jú ìṣẹ́jú ni kó máa gbé pẹ̀lú mi. Ẹ jẹ́ ká sọ dàdúrà lórúkọ Jésù Kristi. Ọlọ́run alágbára, ọba tó pọ̀ nípa àti agbára, mo pè ọ́ lónìí, ẹ wá sínú ayé mi. Mo fẹ́ máa rí ọ ní ìṣẹ́jú ìṣẹ́jú. Olúwa ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ẹ̀mí mímọ́, ìṣẹ́jú ìṣẹ́jú. Kristi, ìṣẹ́jú ìṣẹ́jú ni mo fẹ́ máa rí ọ. Ayé mi kó rí ọ ní ìṣẹ́jú ìṣẹ́jú. Gbogbo ìrìn àjò mi kó máa rí ọ ní ìṣẹ́jú ìṣẹ́jú. Láti wákàtí lọ títóbi ọwọ́ agbára rẹ, ògo agbára rẹ, ìyanu agbára rẹ. Olúwa jẹ́ kí n máa rí ọ ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ìtọ́sọ́nà rẹ, ìbápàdé rẹ, Olúwa jẹ́ kí n máa rí ní ìṣẹ́jú ìṣẹ́jú. Má fi mí sílẹ̀ Olúwa, wà pẹ̀lú mi Olúwa, dúró tì mí Olúwa, ràn mí lọ́wọ́ Olúwa, ojú má jò ó tì mí, ọwọ́ agbára rẹ fi jì wá mú. Jésù Kristi Olúwa wa. Nítorí náà ẹ̀yin èèyàn mímọ́ Ọlọ́run, mo rán wa létí padà. Pẹpẹ ààyè, mo sọ fún wa lónìí pé àgọ́ ara yìí ló ń pè bẹ́ẹ̀ o. Lára pẹpẹ ààyè òní ọ̀tà chọ́ọ̀chì wa, lára pẹpẹ ààyè ẹlòmíì ní ọ̀tà nílé ẹ̀, pẹpẹ ààyè ní tó bá ti jẹ́ mímọ́. Lára pẹpẹ ààyè òní àgọ́ ara wa yìí, torí pé Bíbélì sọ pé tẹ́ḿpìlì Ọlọ́run ní àgọ́ ara wa ló ń ṣe. So tó bá wà níbikíbi, àgọ́ ara yìí pẹpẹ Ọlọ́run ní gbàdúrà, àdúrà yìí ó gbà. Ẹlòmíì á ní àdúrà mi ò lè gbà, ó gbàdúrà ìwà mẹ́ta nílé, àdúrà mi ò gbà. Ẹ̀wà ní ó dìgbà tí n bá dé church, ká ní mo lè fọwọ́ kan pẹpẹ Ọlọ́run ní ìbàdà. Wo àgọ́ ara ẹ ti di pẹpẹ látòní lọ. Mo súre sínú ayé gbogbo ènìyàn pé àgọ́ ara yìí ó di pẹpẹ ààyè látòní lọ, yóò sì dára fún gbogbo wa. Mo kí gbogbo wa wípé a kú àsìkò àwẹ̀ yìí. Mo gbà á ládùúrà lórúkọ Jésù Kristi, agbára láti parí rẹ̀ Ọlọ́run yóò gbé wọ gbogbo wa. Àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí, ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Èmi tí mo ń sọ̀rọ̀ lénìí, èmi ni Prophet Ọláìdé Òkúnnẹ́yẹ ní ìjọ Kérúbù àti Séráfò onítẹ̀síwájú ayọ̀ ni o. A wà ní Olómore Ìta Ọ̀sẹ̀ nílùú Abẹ́òkúta ní railway quarters. Àwọn màmá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn ni wòlíì Fúnmiláyọ̀ Adébíyì. Mo kí gbogbo yín pé kú àsìkò yìí, á dára fún gbogbo wa ní orúkọ ti Jésù Kristi. Ayọ̀ ni o. Ayọ̀ rẹpẹtẹ.